Aláàfin Ọ̀wọ́ adé ti móyè yìí jẹ Ìwó ọ̀nà, Ìwó pápá, Ìwó ọ̀nà. Ọ̀wọ́ adé ti móyè yìí jẹ Ìwó ọ̀nà, Ìwó pápá, Ìwó ọ̀nà. Ìwọ tó ò bá gbà fún the new Aláàfin Ọ̀wọ́ adé, máa fapá járí kó máa fẹsẹ̀ janlẹ̀. Bí ewúrẹ́ yín bí wọ́n bilẹ̀ ewúrẹ́ yín bá halẹ̀ ṣé ó fẹ́ polówó ẹ̀jẹ̀ ni. Ẹ dúró di April, Ọlọ́run amọ́jọ́rò nígbà tí wọ́n máa ṣe coronation the new Aláàfin. Ojú yín á bó ẹ̀yin ọlọ̀tẹ̀ ilẹ̀ Yorùbá. Àwa ti mọ̀ yín, gbogbo ẹ̀yin ọmọ ọlọ̀tẹ̀ ilẹ̀ Yorùbá á mọ̀ yín o, á mọ̀ yín o. Ẹ̀yin ọmọ ọlọ̀tẹ̀ ní ìlú Ọ̀yọ́ tẹ̀ ń ṣọ̀tẹ̀ new Aláàfin, àwa mọ̀ yín àtúnyìn mọ̀ o. Ẹ̀yin ti ń perí new Aláàfin Ọ̀wọ́ adé, gbogbo yín lẹ̀ ó fara gbẹgbà, ẹ máa jẹgbà kú. Ẹ̀yin oníran òdì, oníran òfò tó jẹ́ wípé áńgẹ́lì tó bá ń gbé ìran wá fún yín kò gbé ìran ire wá fún yín rí sí ọ̀dọ̀ èèyàn kankan. Bí kẹ́ ẹ rí ikú kíkú pààyàn kẹ́ máa kọ̀ǹfàmù ẹ̀. Bí nǹkan burúkú òun ni áńgẹ́lì tí yín gbé wá. Ṣùgbọ́n lórí the new Aláàfin of Ọ̀yọ́ eléyìí o, torí ó ti móyè yìí jẹ́ Ìwó ọ̀nà, Ìwó pápá, Ìwó ọ̀nà. Ìran bàbá ńlá bàbá ẹ̀ náà jọ tẹ ìlú Ọ̀yọ́ dó. Ẹ dá mẹ́sẹ̀jì yẹn padà fún áńgẹ́lì tó wá gbé fún yín wípé kì í ṣe ti the new Aláàfin Ọ̀wọ́ adé. Tó bá jẹ́ ti the new Aláàfin ni àwa ti ṣe kábíyèsí o. Àjẹgbó àjẹtọ́ ẹ dé títí ìrùkẹ̀rẹ̀ á di ọkíní. Ẹṣin ọba wa jẹ́ kó pẹ́. Kí ló dé? Ẹ̀yin èèyàn ẹni kí ló fa gbogbo àròyé? Ṣàdédé ni fídíò kan tún tẹ̀ mí lọ́wọ́. Nánà tún ríran sí new Aláàfin. Kò ń ṣe the new Aláàfin Ọ̀wọ́ adé o. Àwọn kọ́ ló yẹ kó jóye o. Àwọn kọ́ ló yẹ kó jẹ Aláàfin o. Nǹkan máa ṣe ọ̀tá wọn o. In fact, wọ́n máa sá lọ lórí àpèrè. Nǹkan máa ṣẹlẹ̀ ní o. Igbá kan ní o. The latest èèyàn tó yẹ kó jẹ Aláàfin gangan. Wọ́n ní nínú kẹ́ni yẹn dé ní March yìí àbí ní April, new Aláàfin Ọ̀wọ́ adé á wá sá lọ pẹ̀lú ìtìjú ní kíni gbogbo orí burúkú, kíni wèrè. Ṣẹ́yìn kì í rí nǹkan rẹ̀ sí ilẹ̀ baba ńlá títí yín ni tó jẹ́ pé ìbílẹ̀ wálé ayé wá rí. Ṣógun láyé ni. Ẹ̀yin ọlọ̀tẹ̀ ilẹ̀ Yorùbá ẹ jẹ́ gun omi, ẹ jẹ́ kó gun sí mi. Àgàgà ẹ̀yin ọmọ ọlọ̀tẹ̀ àtàlábòsí ìlú Ọ̀yọ́. Ẹ wá gbọ́ o, kéku ilé kó gbọ́ kó sọ fún toko. Ẹ jẹ́ kí àdó ẹ̀yin ọmọ Ọ̀yọ́ kó gbọ́ kó lọ rò fún ọ̀bẹ o. Omi tútù ti rú ní ìlú Ọ̀yọ́, ẹja tútù sì ti sọ nísàlẹ̀ odò. Ọ̀wọ́ adé ni fámú, Ọ̀wọ́ adé lò nílẹ̀ yàn síbẹ̀. Ẹni tí ò bá bá lára mu kó kúrò ní ìlú Ọ̀yọ́ kó pọ̀ sókè rajà, torí wípé ìgbà Ọ̀wọ́ adé á tura nílẹ̀ Yorùbá. Eku á ké bí eku, ẹyẹ á ké bí ẹyẹ, ọmọ ènìyàn á padà fọhùn bí ọmọ ènìyàn. Kí ló dé? Ọ̀wọ́ adé ti jẹ eléyìí o. Kó má dàbẹ́ ni wípé mò ń wàwá wí. Ẹ jẹ́ ká jọ wo fídíò. Àwọn Aláàfin, àwọn afọbajẹ, wọ́n ti try best, wọ́n ti mú list jáde. Then kí Ṣèyí Mákindé ìyẹn ò kàn, eré àyẹn ò kàn. But ìṣòro ló ti kàn ń gbé òun lọ gbé bàbá Wándé wá tó jẹ́ professor of Ifá, professor of this and that. But lay down rule ló ti wà. Àwọn tó yàn ti wà. Nínú wọn ti kú. I predicted two will die amongst the afọbajẹ, and the two is already gone. So the Lord revealed to me, yes, all those ones. So now this very one that is there is the wrong Aláàfin. They are going to remove him, or he run away. It's two things that will happen. Then they are going to sit down again and repeat the new Aláàfin. But the one they have now, what the Lord revealed is the wrong one. Is what? Is the wrong one. Aláàfin tó ń yàn yìí kọ́ ni the right one o. Wọ́n ṣe máa yan ẹnìkan láti yan ọba tó ń yan ọba. Abacha ṣe gbogbo wọn ṣe. So the best of the governor is not enough. He should do more. So question to be Aláàfin tó wà ń bẹ yìí o, kì í ṣe the original Aláàfin. The original Aláàfin can come in the month of March or April. Torí wọ́n ti dàrú sínsìn. Dẹ́gbàdé gẹ̀ẹ́sì tó ń fẹ́ fi sí tẹ́lẹ̀. Ó ní nílé ìjì Ọ̀dùmọ̀dàfọ́dìò. Ìyẹn làwọn Àtíkù fi tì lẹ́yìn láti rí bíbá wọ Yorùbá lára. So òun ò lè wá mọ́. He said I could cooperate pẹ̀lú the new one. Then ẹni tó yẹ kó jẹ Aláàfin, òun náà pè lẹ́ni ìtàn. Lẹ́gẹ́lẹ́gẹ́ dúdú wọn ti jẹ.
then South Africa ló ń gbé tẹ́lẹ̀, lọ wo fídíò yẹn ó wà ń bẹ nígbà tó kú mo ti predict ẹ̀. ẹyẹ èèyàn mi Prophet Tibetan ti lọ fi ìfọ̀kùfọ̀ fọ ojú, wọ́n wá ń rí ìrìkúrì, wọ́n rí báyìí. ṣé ẹ sín ojú ni àbí kí lẹ lò tẹ́ ẹ fi fọ ojú tẹ́ wá ń rí ìran òdì? torí kò sọmọ Yorùbá kan tó lè fọwọ́ sọ̀yà pé ẹ rí ìran rere, ìran òdì, ìran burúkú, ìran òfò òun lẹ́yìn máa ń rí. adẹ̀ ń bá yín sọ ẹ̀fẹ́ gbọ́, àìmọye àwọn èèyàn náà ti wọ́ọ̀nù yín lórí ìran àtàdánù tẹ́ máa ń rí ìran rádaràda àfikún ṣáà. ṣé wọ́n rán yín sí ìran Yorùbá ni? ṣe rí lórí Aláàfin tuntun tó jẹ yìí ọwọ́ adé orí ẹ̀lẹ́ ti máa fi ìran rírí ẹ máa tì í bọ̀lẹ̀, eré lẹ́dẹ̀ máa pè ó ẹ ní rí nǹkan kan mọ́, gbogbo nǹkan tẹ́ sí sójú àtẹ̀yí tẹ́ fi fojú tẹ́ fi rí rádaràda á wipe off. ẹ jẹ́ lọ ṣọ́ra yín lórí orí ọ̀rọ̀ Níwà Aláàfin. ṣé rí Níwà Aláàfin yàtọ̀ fún wípé oríṣiríṣi nǹkan tó ń ṣe sára àwọn ọba jíjẹ, ó gbé orí tiẹ̀ wálé ayé, àkàndá orí ni. ẹ ṣọ́ra yín bó bá robi sí á padà sí ẹ lórí, yàtọ̀ fún pé ọ̀rọ̀ à ń jẹ à ń mu à ń tọ́lá à ń tọ́wẹ̀. ẹ ṣọ́ ara yín lórí má yìí. ẹ̀yin èèyàn ẹ máa gbọ́ nǹkan tí Tibetan sọ. ẹ máa rí tó ń kó fún gọ́vnà Mákindé. ìwọ àtèmi ta dúró lórí òtítọ́ mọ̀ wípé gọ́vnà Mákindé ṣe gúdúgúdú méje yàyà mẹ́fà, ọpẹ́lọpẹ́ gọ́vnà yẹn ni ò jẹ́ kí wọ́n ti gbé orí àpèrè yẹn lọ fún àwọn Fúlàní. ṣebọ́n náà ni ìwọ náà confirm sí wípé Gbádégẹṣin o loyalist àwọn Sultan of Sokoto, ìdí nìyẹn tí gbogbo wọn Emir àti Sultan gbogbo wọn àti Àtíkù tí wọ́n fi ń rọ̀jò owó burúkú tán fún backup tán fi wá ń gbowó burúkú fún gbogbo àwọn Ọ̀yọ́mèsì bíi ti Báṣọ̀run. àwọn olóyè tán dẹ̀ gbowó yẹn ju bíi 3 sí 4 àbí 5. ṣùgbọ́n o ṣe wá rí bàbá Báṣọ̀run, wọ́n ní ká sọ fún yín o information tó tẹ̀ mí lọ́wọ́. upgrading ó máa ṣẹlẹ̀ ní ìlú Ọ̀yọ́ lórí ọ̀rọ̀ oyè jíjẹ. wọ́n fẹ́ fọ inú Ọ̀yọ́mèsì, àìmọye yín ẹ̀yin Ọ̀yọ́mèsì Báṣọ̀run yẹn, iye yín tẹ gbàbọ̀dé yẹn tọ́lọ́run ò gbà. wọ́n máa yẹ oyè kúrò lọ́dọ̀ yín, ìran yín ò ní jẹ oyè tẹ jẹ yẹn mọ́ torí ẹ ti hùwà ọmọ àlè, olórí ọmọ àlè nílẹ̀ Yorùbá. ṣé wá rí ẹ máa fi aṣọ pépé roko ọba, ẹ jẹ́ kí ara balẹ̀ kára sílẹ̀ dáadáa. by the time tí ìyà bá bẹ̀rẹ̀ sí ní jẹ yín, Àtíkù, Sultan, Emir, name it, Saudi, wàláì wọn ẹ pè wọn ní dá yín lóhùn. àwa máa fi yín pàrokò ibi. ẹ ti fira yín, ẹ ti ju ara yín sílẹ̀, ẹ ti yọ̀ǹda ara yín fún ibi. ọ̀run sì ti tú àṣírí yín jáde. ẹ bá mi share fídíò kó dọ́dọ̀ àwọn Báṣọ̀run àkó. ọ̀run ti tú yín láṣìírí, ẹ ti jọ̀wọ́ ara yín láti gbàbọ̀dé sí ìran Yorùbá. ọ̀run sì ti tú àṣírí yín, ojú yín ti bó. tí ò bá jẹ́ pé ilẹ̀ Yorùbá ó kù díẹ̀ káàtó, ǹjẹ́ ó yẹ kí irú Báṣọ̀run àti àwọn olè Ọ̀yọ́mèsì àárín wọn, ǹjẹ́ ó yẹ kán yìí máa dún kán máa sọ pé àwọn lẹ́nu ọ̀rọ̀? ẹ mọ̀ọ́kan tó wà ńlẹ̀ fún yín. ìbájẹ́pẹ́ mọ̀ọ́kan tó wà ńlẹ̀ fún yín, ẹ máa wá bẹ́ ṣe máa bẹ̀bẹ̀ kiri, ṣùgbọ́n ó ti létí o. ṣé wá rí ìran òfò àtàdánù ti Prophet Tibetan tí wọ́n rí sí Níwà Aláàfin, ẹni kí wọ́n lọ kó jẹ. ikú kì í pẹ̀tà lójú ìran. ọwọ́ adé ó ti móyè yìí jẹ ìwo ọ̀nà ìwo pápá. ṣé wá rí èèyàn tẹ́lẹ̀ fẹ́ fi jẹ oyè Aláàfin Níwà Aláàfin tẹ́lẹ̀ ríran sí, ó wà South Africa. ẹ̀yin náà tún sọ ẹ ló ti kú. bóyá ẹ̀yin náà máa rán lọ tẹ́ ẹ lọ bá lọ́run, ẹ wá pé wálé ayé padà kó wá jẹ́, kò jù bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n ìran òfò àtàdánù tẹ́ wá rí nígbẹ̀yìn wípé ní èèyàn tó máa joyè Aláàfin bọ̀ ní March àti April, kò sí wàhálà, ojú rẹ̀ ìran la fi ń wò. àwa ń dúró across ọwọ́ wa báyìí, à ń dúró kẹ́ni náà dé. ṣùgbọ́n lọ́dọ̀ títí wá o, ẹ rò pé bẹ́ẹ̀ mistake ni. kí lẹ tún fẹ́ nínú àmì tí Ọlọ́run ò tún tí ì fún yín, tí onílẹ̀ ò tí ì fún yín wípé òun onílẹ̀ ó lọ́wọ́ sí Aláàfin Ọ̀wọ́adé. lásìkò tó Ọ̀wọ́adé wọ̀ pé bí àwẹ̀ lẹ́ǹtì wà ń ta, lásìkò tó Ọ̀wọ́adé wọ̀ pé bí àwẹ̀ Ramadan wà ń ta, lásìkò tí Ọ̀wọ́adé wọ̀ pé bí ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀run mú wa tira wa, àwárí bí tira wa sí. mẹ́sẹ̀jì wo ló tún kù tẹ́ tún fẹ́ gbọ́? ẹ jẹ́ àgbà àlàáfíà láàyè nílẹ̀ Yorùbá. bàbá Tibetan, ẹ ṣọ́ ara yín, ẹ ṣọ́ ara yín, kẹyẹ ríran òṣì. ẹ ti ń bì kọ́ mi kan míì tí mi fẹ́ sọ. àwọn èèyàn káǹtì yín fún anything, ìmọ̀ṣẹ́ yín òríra yín ni ìyá orí òríra ẹ̀. ẹ yé ríran òṣì mọ́. ìwẹ̀kuwẹ̀ tẹ́ bá fi fojú, àbí ìsìnkúsì tẹ́ lọ sí síbẹ̀, àbí nǹkan kíkan tó bá wù ìkẹ́ lọ tọ́lá, ẹ jẹ́ lọ ṣe kẹ́ lọ wà dànù torí kò rí nǹkan kan. ẹ ṣọ́ ara yín pẹ̀lú ìran òfo. ikú kankan ò ní Ọ̀wọ́adé pa, kò dẹ̀ sí àjálù ibi tó máa mú wọn tí Ọ̀wọ́adé àti ìyàwó àtẹ̀bí àtàrà tí wọ́n á sá lójijì kúrò lórí àpèrè tí wọ́n á sá lọ. ilẹ̀ Yorùbá á tẹ̀síwájú. gbogbo ọmọ Yorùbá
mo rawọ́ ẹ̀bẹ̀ sí wa ẹ má já sí mi lórí ọ̀rọ̀ yìí o ẹ má já sí mi ẹ̀yin lẹ lọ tẹ̀ bọ̀ ẹni wọn kì í kí aláṣekù kúṣẹ́ ẹ wo ọdún tá ti ń bá iṣẹ́ yẹn bọ̀ ẹ wo bá ṣe sèèvù orí àpèrè Aláàfin of Ọ̀yọ́ kúrò lọ́wọ́ abẹ́ àwọn Fúlàní iṣẹ́ yẹn ò tí ì parí ẹ jẹ́ ká máa ṣe lọ títí tá a máa fi ṣe tá a fi máa ṣe tá a fi mọ̀ pé ó yọrí sí rere tá a fi ṣe coronation tá a ṣe everything ló bá tán àádẹ́ máa monitor wọn lọ kò jù bẹ́ẹ̀ lọ tí fídíò yìí bá dọ́dọ̀ ẹ̀ má gbàgbé láti bá mi share káàkiri bó bá dọ́dọ̀ tíbẹ̀ tán no problem àbí kábíyèsí wa àbí gbogbo àwọn tó bá yẹ ọ̀dọ̀ Báṣọ̀run ẹ máa faṣọ pépé roko ọba wọn àgbóyè Báṣọ̀run lọ́wọ́ yín bẹ́ẹ̀ ni iṣẹ́ yẹn ń lọ lọ́wọ́ oyè Báṣọ̀run á di èèwọ̀ fún ìdílé yín àtẹ̀yìn tó kù bàbá Ṣàmù wọn ní ká kí yín wọn lè kú iṣẹ́ o má gbàgbé láti bá mi drop comment ẹ̀ sì bá mi like fídíò yìí support my brand now bá mi subscribe sórí YouTube channel mi lè dá ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń support mi mo mọ̀ lóore o ìwọ̀nba ẹ̀yin tẹ́ ń bá wa wò tẹ́ sì ń bá wa comment thank you for your love and support always ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ó bọ̀ jẹ́ tíì.